tí lọ ṣe rálì lẹ́kọ̀ọ́ kó tó di pé wọ́n bọ́ọ̀sì ilé bàbá. ńgbà tó dẹ̀ bọ́ọ̀sì ilé bàbá tó di pé gbogbo ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀, kò pẹ́pẹ́ tí arákùnrin wa yìí jáde wípé Jambele o, òun lẹni tí ó ṣe àkóbá fún olóyè ọmọ Adéyẹmọ, òun lẹni tó dalẹ̀ olóyè ọmọ Adéyẹmọ. bó ṣe rìlíìsì bọ́ǹbù yẹn jáde nìyẹn. fún àǹfààní ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ̀ mọbi tí èpè ti ń jà á, tẹ́ pé tẹ́ bá ti rí tó ń sọ̀rọ̀ tẹ́kọ̀ máa wò pé ó ń sọ̀rọ̀, èpè ló ń jà á. gbogbo dẹ̀ ṣe ṣépè yẹn fún, màá fún yín ẹ̀ rí, ẹ lè rí oyè èpè tí wọ́n dá wà lórí arákùnrin yìí tó dá gbé sórí, tó yẹ pé Olódùmarè ọba nìkan là ń bẹ̀bẹ̀ pé kó bá wa gbé kúrò. so now ẹ jẹ́ ìmúlẹ́sẹsẹ fún àǹfààní ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ Yorùbá Nation tẹ̀ rí fídíò arákùnrin tó bà yín nú jẹ́, ẹ má banú jẹ́, ẹ máa bá mi ká, ẹ jájọ máa bọ̀ lórí ètò yìí, ẹ máa bá mi bọ̀. arákùnrin rìlíìsì bọ́ǹbù yẹn jáde wípé Jambele ni o, òun lẹni tó gbàbọ̀dẹ̀ fún olóyè ọmọ Adéyẹmọ tó fi lọ kólé ẹ̀, tí wọ́n fi lọ já ilé ẹ̀ tó fi pa bàbá wa Àdùgán, pa brọ́dà wa Àfà Fatai tí wọ́n fi pa sílé. Awíkòkò yìí ni. náà ńgbà tó rìlíìsì bọ́ǹbù yẹn dọ́dọ̀ Jambele, gbàrà tó ti rìlíìsì bọ́ǹbù yẹn, ọmọ Yorùbá ti dìde, ọlọ́kọ̀ ti ń fa ọkọ̀ yọ, aládàá ti ń fa àdá yọ, onírọ́bà ti ń fa rọ́bà yọ. Jambele ò lè sun ìgọ́gọ́, ọmọ ìgọ́gọ́ ni bàbá. Jambele dẹni tí ò lè sun lé mọ́. àwọn èèyàn ti ń pè lórí aago, Jambele ń bolo wà, wọ́n fẹ́ mọ location ibi tó wà kí wọ́n wá gbé ń bẹ̀, àbí kán bàjà, àbí kán ṣẹlẹ̀ṣe. wọ́n ti ń pe Jambele pé Jambele ń bolo wà sẹ́ẹ̀. àwọn èèyàn ti fẹ́ mọ location ẹ̀ láti lè lọ gbẹ̀san ohun tí ó ṣe fólóyè yẹn, because wọ́n believe tìrìtàbù ó sì ń bá Yorùbá Nation díẹ̀díẹ̀, ṣùgbọ́n àti kò dàbí ti tẹ́lẹ̀, ó ti yẹ yín kò rú gọ́gọ́ bí tẹ́lẹ̀. àwọn èèyàn ti ń kakú pé olè làwé yìí ló fi rìlíìsì bọ́ǹbù yẹn jáde kí àwọn followers ẹ̀ tó ti decrease yẹn kó tún lè sáré high padà, kó lè tún sáré follow ẹ̀ láti pé kó tún mọ bó tún ṣe ń lọ, kó tún lè sáré máa já àwọn owó ẹ̀ tó ń já. now Jambele wá di bàbá brọ́dà wa ìdí ẹni tí ò lè gbélé. kódà bàbá yìí tún jẹ́ kó yé wa wípé ní skul àwọn ọmọ òun wọ́n ti fẹ́ lọ máa attack àwọn ọmọ ní skul, òun ní láti tún withdraw wọn ní skul lórí ọ̀rọ̀ ẹyọ kan tí Awíkòkó sọ. máyì dẹni tí ò lè gbélé, ó dẹni tí ò lè lọ́jà, ó dẹni tí ò lè rókó, ó dẹni tí ò lè rodò. gbogbo àwọn èèyàn ló wà after ẹ̀ láti ṣe, kì í ṣe pé láti kí o, láti ṣe léṣe pé bó ṣe súnmọ́ olóyè Ìgbòho tó, ìwọ ló padà dálẹ̀ ẹ̀, ìwọ yìí ló padà dálẹ̀ ẹ̀, because wọ́n believe ọ̀rọ̀ tí Awíkòkó sọ yẹn. wọn ò dẹ̀ wá mọ̀ wípé torí pé ó sọ́nu fídíò yẹn, ó ní Jambele feel reluctant láti fún ní mic, ohun tó fi fún ní bomb blow yẹn nìyẹn o, pé wọ́n jọ wà lójú ibì kan tí wọ́n ti ń sọ̀rọ̀ ìwúrí, òun náà fẹ́ gba mic, òun náà sọ̀rọ̀ ìwúrí, Jambele kọ̀ láti fún ní microphone, èyí tó fa bọ́ǹbù yẹn nìyẹn o. náà síwájú sí àwọn ọmọ Yorùbá wọ́n wá kóra wọn jọ, wọ́n ló dáa, ìwọ Jambele ṣé à ń béèrè location ẹ ò fẹ́ fún wa, ó dáa, ìjọ ò lè jáde síta kó wá búra níwájú gbogbo àwọn ènìyàn wípé ìwọ kọ́ ló dalẹ̀ olóyè ọmọ Adéyẹmọ gẹ́gẹ́ bí Awíkòkó ṣe sọ. ẹ̀yin èèyàn mi, ọ̀rọ̀ yìí kọ́kọ́ bọ́ sọ́dọ̀ brọ́dà wa Akéwùgbà Gold. Akéwùgbà Gold ló kọ́kọ́ invite arákùnrin wa, brọ́dà wa tí wọ́n pè ní Jambele yìí. ṣọ́ọ̀ṣì èpè tí ó ń ja Awíkòkó ni mo bá yín mú jáde yìí o. tẹ́ bá ra Awíkòkó tó ń fò, tó ń ṣe fàràpàpà lórí Yorùbá Nation, tó ń ṣe gbá tó ń ṣàwo, èpè ti já o. kì í ṣe pé bá mò ń bú o, kì í ṣe bá Awíkòkó bá mò ń bú, no, mò ń sọ ohun tó ṣẹlẹ̀ sí Awíkòkó ni. ibi tó ti gbà kọsẹ̀, ibi tó ti gbà fẹnu kọ, ibi tó ti gbà gba èpè sórí, òun ni mò ń sọ o, legit dẹni
ọ̀rọ̀ tí mo sọ yìí eléyìí ò ṣe pá mo fi ń bú ọ̀tọ̀ lèébú ọ̀rọ̀ ẹ̀ mo ń sọ ohun tó ṣẹlẹ̀ sí fún àǹfààní ẹ̀yin tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ Yorùbá Nation tẹ́ bá rí tó bá ń bú Yorùbá Nation àbò ń bú olóyè àbò ń bú bàbá wa Akíntóyè kì í ṣe pé ó ṣe ń ṣe é wọ́n ti èpè ló ń jà èpè ni so kò òun ni ò ṣe máa ẹ̀yin èèyàn mi mò ń mẹ́yẹ bọ̀ lápò ni gbogbo nǹkan wọ̀nyẹn lè má gbọ́ àwọn tó bá dá Awíkoko lóhùn ọkọ̀ lè bu ni èmi fẹ́ sọ oríkì ẹ̀ fún ni èmi fẹ́ fún lóríkì ẹ̀ mo fẹ́ mú láti ìpilẹ̀ṣẹ̀ ibi tó ti ṣẹ̀ mo fẹ́ sọ fún pé àwa yìí mọ̀ ibi tó ti fẹnu kọ àwa yìí mọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń wo Awíkoko yẹn tó bá jẹ́ pé ayé àtijọ́ ni bó ṣe wà yẹn ẹrú Aláàfin ni o ẹ̀yin èèyàn mi tó bá pé àwọn bàbá wa sì ń hùwà bí ayé àtijọ́ tí wọ́n sì ṣe bí ayé àtijọ́ tí agbára bẹ lọ́wọ́ ọba bẹ́ẹ̀ ṣe ń wo Awíkoko yẹn kò yẹ kó wà ní ọ́fíìsì ẹ̀ mọ́ o ó yẹ kó ti dán orí ẹ̀ kí àwọn ìlàrí ọba kó ti dán orí ẹ̀ kó wá fi irun kékeré sórí ẹ̀ bí eléyìí ṣó kó wá jẹ́ pé òun ni ọba máa rán níṣẹ́ òun ló máa nu ẹsẹ̀ ọba òun ló máa nu orí òun ló máa fọ aṣọ ọba òun ló máa gbé ọ̀pá àṣẹ dání tó bá jẹ́ pé agbára sì ń bẹ lọ́wọ́ àwọn bàbá wa bíi tàtijọ́ ẹrú Aláàfin Ọ̀yọ́ òun lẹni tẹ́ ń wò yẹn o Aláàfin Ọ̀yọ́ ti gbẹ́sẹ̀ lé o kò kọ́ mọ ní o bẹ́ẹ̀ ṣe ń wo Awíkoko yẹn ẹsẹ̀ Aláàfin ń bẹ lórí ẹ̀ o Aláàfin tuntun la ẹsẹ̀ mọ́ lórí bó ṣe wà yẹn o bó ṣe wà yẹn kò kọ́ mọ ní o màá gbé yín débẹ̀ màá gbé yín dé eré àbẹ̀yẹ màá gbé yín débẹ̀ ẹ̀yin èèyàn mi kọ́rọ̀ yìí ó lè yé yín fáfàní ẹ̀yin èèyàn wa tẹ̀sẹ̀ ń darapọ̀ ọmọ wa tẹ̀ rí fídíò arákùnrin tó bà yín inú jẹ́ má banújẹ́ ẹ máa bá mi bọ̀ lórí ètò yìí. Now bàbá wa Akeugba Gold ló jẹ́ ẹni àkọ́kọ́ tí mo kọ́kọ́ rí tó interview Jambele pé rògbòdìyàn yìí pọ̀ nílùú gbogbo ilẹ̀ Yorùbá ti dàrú pé ìwọ ló dalẹ̀ olóyè ọmọ Adéyẹmọ tó fi pa àwọn èèyàn tó fi fẹ́ pa olóyè ẹ jẹ́ sáré gbé yín dé fídíò yẹn míì ní play ẹ̀ gùgùjù akọ̀mọ́age ṣé a lè yé yín ẹ̀yin èèyàn mi ẹ bá mi táàgì Awíkoko tẹ́ ẹ bá mọ̀ ẹ táàgì ẹ̀ bóyá ilé ló máa fi ṣàṣe mọ́ láti máa sọ̀rọ̀ sí Yorùbá Nation torí pé ìtàn ẹ̀ là ń pa yìí à ń pàtàn ni mi ìdẹ̀ tí ìmú fún gan akọ̀ọ̀ṣì ìmú kékèké ni kékèké la bá mú kékèké la bá mú so that ẹ̀yin èèyàn wa tẹ́ bá wá ń rí tó ń sọ̀rọ̀ Yorùbá Nation ẹ̀ kọ̀ máa wò ṣe ni pé ẹrú Aláàfin Ọ̀yọ́ tẹ́ bá ti ń wo bọ̀bọ́ yẹn Awíkoko ẹ máa fi kún un fún pé ẹrú Aláàfin Ọ̀yọ́ yẹ kó mú sọ́dọ̀ ni kó máa ṣẹrú láàfin ó ti yé yín torí ọba ti gbẹ́sẹ̀ lé lórí ọ̀nà tó dẹ̀ fi gbẹ́sẹ̀ lé lórí màá sọ fún yín ẹ já sáré play fídíò yìí pápápá. mo ń bọ̀ yẹ sáré play fídíò yìí kó lè yé wa ẹ jẹ́ ń wọ bí mo fẹ́ gbé fídíò yẹn so mo máa pause ẹ̀ níbì kan because mi ìfẹ́ kó gùn jù bọ̀bọ́ yìí ò ṣẹni tí mo lè máa lo gbogbo agbára máa fi gbogbo agbára ṣàlàyé lórí ọ̀rọ̀ ẹ̀ kò ní mínì lọ́dọ̀ tiwa kò já mọ́ fáfàní ẹ̀yin èèyàn wa tí ẹ ṣe ń wò pé bóyá ẹ ṣe ń darapọ̀ mọ́ Yorùbá Nation tẹ wá rí i pé ó tẹ́ bọ̀bọ́ yìí ń sọ̀sọ́kúsọ lẹ́nu o ó yẹ ká wọ́n nu ẹ ní o kò wá nílé jọ yín lójúmọ́ láftà tí abájọ wo ètò yìí tàbájọ farabalẹ̀ wò tán kò ní jọ yín lójúmọ́ Awíkoko kò ní jọ yín lójúmọ́ so ẹja play fídíò yìí mo ń bọ̀. orúkọ mi ni Ọmọléwu Adétúnjì Francis. Okay. tí gbogbo èèyàn máa ń pè ní Jabele aka Kónkó Jabele. mo rò pé gbogbo yín ti gbọ́ arákùnrin yìí ni ẹ̀sùn wá wípé ó bìtírè olóyè Ìgbòho majority àwọn èèyàn ni wọ́n ti sí ọ̀rọ̀ sọ lórí ẹ̀ àwọn tí wọ́n bínú náà majority ò jẹ̀bi o wàlá ìtara ìfẹ́ tí wọ́n ní sólóyè Ìgbòho ni wọ́n fi bínú téèyàn bá fẹ́ràn èèyàn dénú kò gbọ́dọ̀ gbóòrú bẹ́ẹ̀ kó má tara
bẹ̀tì ìtara jù ní ò dáa. Ní ọjọ́ ìjàrún àbíjẹfà ni Mr. Jábélé pè mí, òun fẹ́ kí n gbọ́ nǹkan tó ṣẹlẹ̀, ó ṣàlàyé fún mi, yóò fẹnu ara ẹ̀ wí, àmọ́ kí n tó lè allow pé kájọ jókòó sọ̀rọ̀ báyìí, mo pe àwọn mẹ́rin nínú àwọn tí wọ́n súnmọ́ olóyè Ìgbòho. Ní tí wọ́n sọ ni mo ti sọ níbẹ̀rẹ̀ program eléyìí tó lọ yẹn. Alàgbà Kóńkó Jábélé, kí ló ṣẹlẹ̀ tẹ́ fi sọ pé ẹ̀yin lẹ betray olóyè Sunday Ìgbòho? ẹ ṣe aláàjì, ṣe mọ̀ yí pé fúnra mi ni mo pè yín. Bẹ́ẹ̀ni. Nítorí pé ìgbà tí ọ̀rọ̀ ìgbésí ayé ara mi tó fẹ́ sú mi, wọ́n á wò pé mi ò lè máa pe àwọn àgbààgbà wa lásán, àwọn àgbààgbà wa ilẹ̀ Yorùbá nìkan, kí n má pe àwọn tí mo mọ̀ lẹ́nu Ọlọ́run tí wọ́n tún ń lo ìlànà tọ́lọ́run ṣe gbogbo ètò wọn. Òun ló jẹ́ kí n pè, torí ìgbà tí mo fi pè yẹn hospital ni mo wà, ńgbà yẹn hospital ni mo wà, torí irú nǹkan báyìí ò ṣẹlẹ̀ sí mi rí, kò jẹ́ kí ara mi ó lè gbà á. Àwọn kan ló kàn ṣàdédé pè mí ní wọ́n ní kí n wo program tó ń lọ, ni mo dẹ̀ wo program yẹn. Mo rò pé ìmọ̀ ńlá kí leléyìí, irú àgbákò kí leléyìí. So mi ò bínú, mi ò tiẹ̀ lè bínú sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Sunday Àdìsá Ìgbòho Ṣàwọn Aládékún. Ìfẹ́. ẹ̀yin èèyàn mi, iṣẹ́ Awíkonko lẹ̀ ń wòye o. Kí ni nǹkan tí Jábélé ṣe fún un? Nítorí pé wọ́n ń sọ̀rọ̀ ìgbóríyìn lórí mọ́tò ní Ìgangan, ó wá fẹ́ gba máìkì lọ́wọ́ Jábélé mọ̀ pé ó sì ń sọ̀rọ̀ lọ́wọ́, bàbá yẹn ò mọ̀, kò fún ní máìkì yẹn. Ìyí tó ṣẹlẹ̀ nìyẹn o, lẹ́sẹ̀ tí ò mọ̀dí tí ò mọwọ́ mẹsẹ̀, ṣẹ́yìn náà gbọ́. Ẹ gbọ́ bí ilé ayé, bí Awíkonko ṣe frustrate life arákùnrin, bó ṣe fẹ́ ba yí ẹ̀ jẹ́. Ẹ̀yin èèyàn wa, mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀. Ṣàkó mo sọ, mo ní èpè ló ń ja Awíkonko, ọ̀nà tí èpè gbà ń jà ni mò ń try láti ṣe tàyà fún yín yìí. Fẹ́yìn èèyàn wa tẹ́ṣẹ̀ ń darapọ̀ mọ́ Yorùbá Nation, kẹ́ ẹ lè rí arákùnrin bí ẹni tọ́pọlọ ò pé. Tẹ́ bá wò níwò pé ọpọlọ àwẹ̀ yóò pé, déédéé ló ṣe fún un. Tẹ́ bá wò níwò pé èpè ló ń jà, déédéé ló ṣe fún un. Tẹ́ bá tún wò ní pé afibiṣó lóore, déédéé Awíkonko ló ṣe. Tẹ́ bá tún wò pé alátẹnujẹ, déédéé ara Awíkonko ló ṣe. Tẹ́ bá wá pè ní babari orúkọ ẹ̀ tó ń trend lọ́wọ́ ń sìn, tí àwọn èèyàn ò tí ì mọ̀, ẹrú Aláàfin Ọ̀yọ́, ẹrú ni bó ṣe wà yẹn, ó kàn wà níbikíbi tó wà ní ẹrú ni. Ọba Aláàfin Ọ̀yọ́ ti gbẹ́sẹ̀ lé bó ṣe wà yẹn. So à á sọ̀rọ̀ débẹ̀. So mo kàn fẹ́ kẹ́ ẹ wo bó ṣe ṣe ìgbésí ayé arákùnrin yìí látàrí ẹ̀tanú inúnibíni, ìwà ọmọ àlè ilẹ̀ Yorùbá. Ẹ gbọ́rọ̀ lẹ́nu bàbá yìí bó ṣe ṣe ilé ayé arákùnrin yìí. Mo pe àwọn mẹ́rin nínú àwọn tí wọ́n súnmọ́ olóyè Ìgbòho. Ní tí wọ́n sọ ni mo ti sọ níbẹ̀rẹ̀ program eléyìí tó lọ yẹn. Kí n wo program tó ń lọ, ni mo dẹ̀ wo program yẹn. Mo rò pé ìmọ̀ ńlá kí leléyìí, irú àgbákò kí leléyìí. So mi ò bínú, mi ò tiẹ̀ lè bínú sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Sunday Àdìsá Ìgbòho Ṣàwọn Aládékún. Ìfẹ́ tẹ ní sí gan lẹ ní sẹ́mi náà. Ẹjọ́ tẹ́ bá bí mọ Awíkonko, ẹ táàgì ẹ̀ wọlé, ẹni kó wá gbọ́ sórí ara ẹ̀, kó wá gbọ́ ìtọ́ ẹ̀. Èpè pé ẹ nífẹ̀ẹ́ Sunday Ìgbòho ni, ṣùgbọ́n mo gbà á ládùúrà pé èpè yẹn ò gbọ́dọ̀ gbélẹ̀. Èpè tẹ́ ìṣe yẹn ò gbọ́dọ̀ gbélẹ̀. Ìsídà tó bá jẹ́ pé èmi ni ọ̀dàlẹ̀, gbogbo èpè yẹn gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí mi. Ṣùgbọ́n tí mi bá ṣọ̀dàlẹ̀, képè yẹn máa lọ sí orí àwọn tó fẹ́ fi ọ̀rọ̀ yìí pawó lásán tí wọ́n fi gbé jáde. Àwọn tó ń rí pé tí wọ́n bá sọ̀rọ̀ yìí owó àti ibẹ̀ yọ, képè yẹn máa lọ síbẹ̀. Èpè àkọ́kọ́ nìyẹn o. Arákùnrin yìí ṣe mọ̀ pé ńgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀, gbogbo ọmọ Yorùbá ló dìde, èpèrè lọ́tún, èpèrè lósì. Mo rí bàbá kan tó ṣe fídíò tó gbé àfọ̀ṣẹ jáde báyìí lẹ́nu, tó ní ìwọ Jábélé tó bá pé lóòótọ́ o, ìwọ ló dalẹ̀ olóyè ọmọ Adéyẹmọ.
kí ìnilára kó máa jẹ́ tiẹ̀. Mo rí fídíò yẹn, ọ̀rọ̀ tí mo sọ yìí ti pẹ́ o, mo rí fídíò yẹn, èpè lọ́tún èpè lósì ní kọ́nà èpè ní gbogbo ọmọ Yorùbá ló dìde both home and abroad ni wọ́n ń ṣẹ́ èpè fún arákùnrin. Ṣùgbọ́n nígbà tí arákùnrin máa sọ̀rọ̀ ńkọ́ kí ló sọ? Ó ní tó bá pẹ́ lóòótọ́ o òun lòún dalẹ̀ olóyè ọmọ Adéyẹmọ pé gbogbo èpè tí wọ́n ṣẹ́ yẹn kò gbọdọ̀ gbélẹ̀, ó gbọdọ̀ jẹ́ tòun. Ṣùgbọ́n tóun ò bá ṣe bẹ́ẹ̀ ó gbọdọ̀ lọ bá ẹni tó jẹ́ pé ó kàn fẹ́ fi òun pa owó lásán ni. Iṣẹ́ Awíkóńkó dẹ̀ nìyẹn. Tó bá ti rí pé followers ń lọlẹ̀ bá kàn mú tọ́pìkì kan jáde ní gbàù, àwọn èèyàn tó lè rọ́ọ̀ṣì ẹ̀, bẹ́ẹ̀ dẹ̀ ó ba tẹnìyẹn jẹ́ ni. Ẹ̀yin èèyàn mi, ṣe ti èpè àkọ́kọ́ lẹ kọ́kọ́ rí yẹn o. Ẹ̀yin olólùfẹ́, èpè àkọ́kọ́ lẹ kọ́kọ́ gbọ́ yìí, màá tún fún yín ní kejì ńsìn. Ẹ farabalẹ̀ o, ẹ jájọ máa bá ètò yìí bọ̀. Kò jẹ́ kí ara mi ó lè Ẹ bá mi share ẹ bá mi share ètò yìí ẹ jọ̀ọ́. Ẹ bá mi share ètò yìí. Ẹ tàgé Awíkóńkó. Program yẹn. Mo rò pé ìmọ̀ ńlá kí leléyìí, irú àgbákò kí leléyìí. So mi ò bínú, mi ò tiẹ̀ lè bínú sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Sunday Àdìsá Ìgbòho Ṣàwọn Aládékún. Ìfẹ́ tẹ ní sí gan lẹ ní sẹ́mi náà. Ọlá nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa lẹ́bi wá wò pé sáwọn ta nífẹ̀ẹ́ yìí ni wọ́n ń dara wọn. Gbogbo èpè tẹ́ ń ṣẹ́ èpè pé ẹ nífẹ̀ẹ́ Sunday Ìgbòho ni, ṣùgbọ́n mo gbà á ládùúrà pé èpè yẹn ò gbọ́dọ̀ gbélẹ̀. Èpè tẹ́ ń ṣẹ́ yẹn ò gbọ́dọ̀ gbélẹ̀. Ìsídà tó bá jẹ́ pé èmi ni ọ̀dàlẹ̀, gbogbo èpè yẹn gbọ́dọ̀ ṣẹ́ lórí mi. Ṣùgbọ́n tí mi bá ṣọ̀dàlẹ̀, képè yẹn máa lọ sí orí àwọn tó fẹ́ fi ọ̀rọ̀ yìí pawó lásán tí wọ́n fi gbé jáde. Àwọn tó ń rí pé tí wọ́n bá sọ̀rọ̀ yìí owó àti ibẹ̀ yọ, képè yẹn máa lọ síbẹ̀. Èpè míì náà tẹ́lẹ̀ míì fẹ́ ṣẹ́ tí ò tí ì ṣẹ́ tó wà nínú ọkàn ẹ̀ láì tí ì ṣẹ́ jáde, tí ó bá jẹ́ pé lóòótọ́ èmi lọ̀dàlẹ̀ kó máa bọ̀ lórí mi. Ṣùgbọ́n tí ò bá ti jẹ́ bẹ́ẹ̀, kó padà sọ́dọ̀ àwọn tó rò pé wọ́n lè dàwárù yìí láti lè máa gba owó lásán. So nǹkan tí mo rí ń bẹ̀ nìyẹn tí mo fi wá sí ọ̀dọ̀ àwọn bàbá wa ní tí mo fi pe nọ́mbà wọn kí n tó kọ́ tó discharge mi ní hospital ní Ìjàrún. Kí ni ìbáṣepọ̀ tó ti wà pẹ̀lú ẹ̀yin àti olóyè Sunday? Lórí ọ̀rọ̀ yẹn ló gbé lọ sí hospital o. Ọ̀pọ̀lọpọ̀ ìbáṣepọ̀ ló ti wà láàrin èmi àti olóyè Sunday Igboho. Ọ̀rẹ́ tipẹ́tipẹ́ ni wá. A tún ní àwọn ọ̀rẹ́ náà tó súnmọ́ ojú èmi lọ tí mo lè sọ wípé èèyàn tó mú mi súnmọ́ olóyè Sunday Igboho tí mo fi mọ̀ àwọn ni ààrẹ Láti Kónkónbìló. Ọ̀rẹ́ mi dáadáa. Àwọn ló mú mi mọ olóyè Sunday WhatsApp number ọ̀dàlẹ̀ yìí rèé o. WhatsApp number ẹ̀ nìyẹn o. Láyé àǹfààní èyí tẹ bá fẹ́ bí léèrè. Ẹ̀yin èèyàn mi, nọ́mbà ọ̀dàlẹ̀ ẹrú Aláàfin Ọ̀yọ́ yẹn rèé o. Fáǹfààní ẹ̀yin tẹ bá fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ni o. Òun fún ara ẹ̀ orí péèjì ẹ̀ ló gbé sí ẹ̀. So nọ́mbà ẹ̀ rèé fáǹfààní ẹ̀yin tẹ bá fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ pé kí ni Yorùbá Nation ṣe fún gan-an. Ó ti yé àbí kí ló rí gan tó fi ń wò pé kó máa ba ti ọmọ Yorùbá jẹ́. Ó ti yé nọ́mbà ẹ̀ nìyẹn. Fáǹfààní ẹ̀yin tẹ bá fẹ́ pè láti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ pé kí lọ́mọ Adéyẹmọ gbà lọ́wọ́ ẹ̀ kí ni Yorùbá Nation ràdé gbá ẹ̀ nọ́mbà ẹ̀ lẹ́wọ̀n yẹn. Ẹ gbọ́ bó ṣe fẹ́ ba ti arákùnrin jẹ́. Bàtí alẹ́ tí mo ra wá nísìnyí pé sọ̀rọ̀ ó ti lé lógún ọdún ó ti lọ sí 30 ọdún báyìí tá a ti mo ra wá. Ẹnìyàn kan ò tí ì jẹ́ nǹkan gbà náà. Ṣégbà tí Ọlọ́run wá pé kí kálukú náà kó máa jẹ́ èèyàn láyé ara ẹ̀. Ìgbà náà láṣẹ wá dìde ọ̀dàlẹ̀ láṣẹ wá dára wa. Èèyàn ò ní gbowó ẹkún kó fi rajà ìrìn. Èèyàn tó bá dalẹ̀ ọ̀rẹ́ ibùdó kan má dalẹ̀ ọ̀tá ẹ̀. Jẹ́ k'Ọlọ́run ó ṣèdájọ́. Má dalẹ̀ ọ̀tá ẹ̀. Ọ̀tá tó bá mọ̀ pé o ti mọ̀ lọ́ta tó bá ní ibà ṣe mọ́. Eléyìí tó fi fà á láyé lọ́wọ́ má bàa ṣe mọ́ ra yà fún k'Ọlọ́run bá má bàa dá ẹlẹ́jọ́ apààyàn. Torí ẹ̀sùn tí wọ́n fi kàn mí ẹ̀sùn apààyàn nítorí tí àwọn tó wá sílé olóyè Sunday Igboho tí wọ́n pa èèyàn méjì. Ọ̀rẹ́ mi gidi tímọ́tímọ́ gidi Àdògán ni wọ́n pa. Wọ́n sì pa Alhaji Alfa Fatai. Kí ẹ̀jẹ̀ Àdògán tí n bá mọ̀ nípa ẹ̀ kí ẹ̀jẹ̀ Àdògán wá ké lórí mi àti rẹ̀ mi tí n bá mọ̀ nípa ẹ̀ ẹ̀jẹ̀ Àdògán kó máa lọ ké lórí àwọn tó fẹ́ máa fi ọ̀rọ̀ yìí pawó ní àṣẹ ilé agbára ilé àṣẹ táwa yìí kọ́lọ́ wọn bá gbà bẹ́ẹ̀. Ó di èpè kejì àbí ẹ rí èpè yẹn bó ṣe wúwo kàǹkà orí arákùnrin ló bọ́ sí o.
ó di èpè kejì tí n bá sọ pé èpè ń ja Awíkóńkó ẹni máa pé ṣé mò ń bu ni no èmi ò bu Awíkóńkó ojú ẹ ṣe ṣàkàṣàkà irọ́ ó ti yé iye tó ṣẹlẹ̀ là ń sọ fún yín yìí ó ti yé ó dèpè kejì. káwọn èèyàn mímọ́ tí ń bẹ nílẹ̀ gbogbo àwọn èèyàn mímọ́ tí ń bẹ nílẹ̀ Oòduà nílẹ̀ Yorùbá wa yìí àwọn àfáà ni o àwọn wòlíì ni o kọ́lọ́wọ́ wà láàdúrà tí wọ́n gbà ní àná ní Sunday kọ́lọ́wọ́ wọlé ilé tí wọ́n gbà níjọ́ Jímọ̀ ní mọ́ṣáláṣí kọ́lọ́wọ́ wá darí èpè olóró sí orí ọ̀dàlẹ̀ tó fẹ́ da ilẹ̀ Yorùbá láàmú tó ń torí ohun táwọn fẹ́ jẹ tó fẹ́ fi ara ní èmi kọ́lọ́wọ́ gbé ìnira yẹn kó lórí mi kọ́lọ́ gbé ka orí àwọn àti ìdílé wọn ṣùgbọ́n tí n bá mọ̀ ń pa ẹ̀ gbogbo ohun tó kù tí màá lò ń gbèsè ayé mi inú ìnira ni kí n ti lò ó. mo tún ní nǹkan kan tí mo fẹ́ béèrè torí mo rántí pé nígbà tèmi ń jẹ́ adarí hajj gbogbo Ọ̀yọ́ state ẹ̀yin náà ń ṣe alága kanṣu ọmọ ìlú wo ni báwo ni relationship yín pẹ̀lú olóyè Sunday Igboho lórí ọ̀rọ̀ yìí gangan mo fẹ́ kẹ́ sọ díẹ̀ nípa yìí. ọmọ Ìgangan ni mí ní ìjọba àríwá ilẹ̀. ọmọ Ìgangan gangan ni. àti ìyá àti bàbá mi ọmọ Ìgangan ni ọmọ Ìgangan ni mí ibẹ̀ ni wọ́n bí mi sí ibẹ̀ ni mo lajú sí ibẹ̀ ni mo ti kàwé ibẹ̀ ni mo dẹ̀ ti kí ó tó di pé mo jáde lọ sílùú mi láti lọ kàwé àbí láti lọ wá ọrọ̀ ajé lọ ibẹ̀ nígbà tí mi wá tún wá rí nǹkan tí mo wá ń tà yẹn ibẹ̀ lọ́lọ́run wá dá mi padà sí tọ́lọ́run ti wá ṣe mí lórí ire ọmọ ń bẹ̀. alága kanṣu wo lẹ ti ṣe kọjá. ní ayé mo ti ṣe alága kanṣu ní ìjọba ìbílẹ̀ Ìbàràpá North kí á ti kà ní o mo ti ṣe lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. lẹ́ẹ̀mẹ́ta alága kanṣu kí á ti kà lẹ́ẹ̀mẹ́ta. ẹ gbìyànjú. nǹkan tí mo tún wá fẹ́ béèrè àwọn ìrìn àjò olóyè Sunday Igboho ọ̀pọ̀ gba àwọn nǹkan tí mo gbọ́ nínú ìwádìí mi wọ́n ló ṣẹlẹ̀ níjọ́ kan tó jẹ́ pé ẹ dàìváàtì olóyè yìí pé káwọn ó gbàbì kan nígbà tó jẹ́ pé ibi tẹ́ ẹ ní káwọn ó gbà táwọn bá gbàbẹ̀ ní ọwọ́ àwọn tí wọ́n ń fìbọn lé àwọn kiri làwọn ò bá kú sí ìyẹn jẹ́ kan no point tí mo gbọ́. lára ọ̀rọ̀ tó ta Awíkóńkó sọ lára ẹ̀sùn tí Awíkóńkó fi kan arákùnrin yẹn lẹ̀ ń gbọ́ yẹn o. já confusion sílẹ̀ kí lẹ lè sọ lórí yẹn. ẹ ṣe aláàjì àwọn tó jẹ́ èèyàn gidi tí wọ́n sì ń fọkàn gidi bá wa lọ tó wọ́n fẹ́ kí ìjọba náà bàjẹ́ kò sẹ́ni tó lè sọ̀rọ̀ ẹ̀ fún mi ohun tó ṣẹlẹ̀ ni pé lọ́jọ́ tí àwọn jàǹdùkú wá da ìlú Ìgangan rú tí wọ́n á bà nǹkan jẹ́ torí wá tí olóyè Sunday Igboho wá sí Ìbàràpá olóyè Sunday Igboho kò sọ pé òun ò fẹ́ Fúlàní o. kò sọ pé òun ò fẹ́ Fúlàní. ní òun ò fẹ́ Fúlàní o. gbogbo àwọn tó ń sọ̀sọ́kú sọ pé ẹkùn ọkọ̀ kínní kò lóun ò fẹ́ Fúlàní. tí ó bá ń sọ̀rọ̀ ẹ̀ ó máa ń là pé àwọn jàǹdùkú tí wọ́n ń nílùú alára láàrin wọn tí wọ́n jẹ́ bí ajínigbé ajínipa àwọn tó ń ṣe kidnapper àwọn làwọn ò fẹ́ rí. ihun tó dẹ̀ yẹ kára Ìgangan pè wọ́n pé kí wọ́n wá ni pé a gbọ́ pé wọ́n lọ sí Kìṣí nígbà tí kidnapper ń dà wọ́n láàmú bẹ̀ kí wọ́n jọ kí wọ́n wá ràn àwa náà lọ́wọ́ nílẹ̀ Ìbàràpá kí wọ́n jọ torí issue of kidnapping and raping all these problem yẹn pọ̀ débi pé ojoojúmọ́ là ń record casualty pé wọ́n pa ẹnìkan sínú oko wọ́n yìnbọn sẹ́nìkan ní oko wọ́n bí ẹnìkan lọ́wọ́ ní oko kò níye ìyẹn ló jẹ́ kí wọ́n ránṣẹ́ sí wọn wọ́n dẹ̀ wá ṣe kìlọ̀kìlọ̀ lọ́jọ́ náà pé kí àwọn tí wọ́n tó bá jẹ́ àwọn Fúlàní àbíbò òru ni kán lọ stop gbogbo rọ́bìṣì yìí o ṣe bí ìlú yìí náà lẹ ti jọ ń gbé tipẹ́tipẹ́ tí ò sí ṣòro láàrin ara yín tó bá yẹ pé àwọn àlejò kan ló bá wọ̀ yín láàrin tó ń dá wàhálà yìí lẹ̀ ẹ tètè mọ̀nà kẹ́ fìtì àwọn àlejò ẹ̀ house láàrin ara yín kẹ́ lè sọ́ǹdì wọn ìwé kó má bàa ṣàkóbá fún yín nǹkan tí olóyè Sunday Igboho wá ṣe ń jọ náà nìyẹn àwọn tí wọ́n wá bá àìfarabalẹ̀ tó ló dá wàhálà lẹ̀ àìfarabalẹ̀ tó ní ṣe báwọn náà lájọ ń gbé tipẹ́tipẹ́ tó bá farabalẹ̀ tí wọ́n jẹ́ kó dìlí. ẹ bá rí àwọn ọ̀daràn yẹn gangan mú. àtijọ́ wọn gan làbájọ iṣẹ́ papọ̀ tábà fi rí àwọn ọ̀daràn yẹn mú. àìfarabalẹ̀ wọn ni ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn lọ́jọ́ tí èmi àtolóyè Sunday Igboho náà la lọ síbì kan ni wọ́n bẹ̀rẹ̀ sí pè wá wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí pààyàn gbọ̀ngàn wọ́n ti wọlé síbẹ̀ wọ́n ti ṣe ọ̀rọ̀ yìí bà mí nú jẹ́ nítorí nǹkan tí mo fi ń ṣe wàhálà yìí náà lélẹ́yìí irú àdánwò wa lélẹ́yìí mo bá lọ bá olóyè Sunday Igboho
olúwa mi ẹ̀gbọ́n kan bàbá tó ṣẹlẹ̀ ni torí mi ò tó bí mo ṣe máa ń pè é nìyẹn nítorí àwọn náà jẹ́ èèyàn kan tó yẹ pé wọ́n fi àpọ́nlé gidigidi fún mi bóyá àpọ́nlé náà làwọn èèyàn rí tí wọ́n fẹ́ bàjẹ́ tí wọ́n bá bàjẹ́ tó bá gbọ́n bá ti ẹ̀kú ya èmi àtọ́lé Sunday Igboho ṣùgbọ́n tí wọn ò dá nǹkan tí ìran mi ò ní gbàgbé láyé sílẹ̀ ni ṣe bí màmá lọ láyé ara mi tọ́lọ́run bá sọ wípé ẹ̀yìn àtúnpadà pàdé tí ojú ọ̀tá bá hàn ṣe bójú ọ̀tá ojú àṣebí á hàn ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn tí a lọ síbẹ̀ tí wọ́n ní wọ́n wá ṣe kinní yẹn olóyè Sunday Igboho ní pé àwọn ti di popular figure gbogbo ojú ti wà lára àwọn ò lè rìnrìn àjò orú àrìn àjò yẹn láì jẹ́ pé àwọn make official report lórúkọ ẹ̀ta adé sílé olóyè Sunday Igboho ní nǹkan bí aago kan wọn ò lè bá wa lọ mọ́ ṣùgbọ́n àwọn ọmọ kan tó ń wò pé a lè fi jáwé lélẹ̀ báyìí pẹ̀lú ọ̀rọ̀ ọdún ẹ ọlọ́run á jẹ́ kó dáa fún gbogbo yẹn èèyàn ọmọ yẹn òru yẹn náà ni wọ́n múra lọ́dẹ̀ tẹ̀lé mi lọ adẹ̀ lọ síbẹ̀ adébẹ̀ ní nǹkan bíi aago mẹ́rin kọjá ọlọ́run dẹ̀ lò wá láti paná gbogbo fìtínà yẹn lẹ́nu gbàtà débẹ̀ ọlọ́run lò wá láti paná gbà wọn nípa àwọn èèyàn kan ti dé àwọn náà fẹ̀yìn lẹ̀ lọ́jọ́ yẹn ìgbà tó wá ọjọ́ yẹn wá jẹ́ Saturday stroke Sunday ìgbà tó wá di ọjọ́ Monday olóyè Sunday Igboho wá síbẹ̀ láti wá wo nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ pé àwọn ti ní kí Jábélé máa láti àná àwọn gbọ́dọ̀ lọ ṣàbẹ̀wò síbẹ̀ yẹn ìgbà tó ń lè dé kí wọ́n tó lọ́dọ̀ wa làwọn èèyàn ti ń pè wá pé ilé ọ̀sìn sójà bíi 10 ló tẹ̀lé wa lẹ́yìn ẹ gbọ́ mi dáadáa kẹ́dẹ̀ bèèrè lọ́wọ́ àwọn olóyè Sunday Igboho ẹ bèèrè lọ́wọ́ àwọn tajọ́ rìn gbogbo ohun tí bá fẹ́ fún kó ṣẹlẹ̀ sí Àdìsá Sunday Àdìsá ọmọ Aládékún kó ṣẹlẹ̀ sí mi àti Rẹ́mi ìgbà tá a wá gbọ́ pé àwọn sójà ń bọ̀ lẹ́yìn. màá gbà yín nímọ̀ràn kẹ́ fàárín yẹn sílẹ̀ ẹ fàárín yẹn sílẹ̀ ìgbà wo lẹ rí àwọn ẹbí Sunday Igboho kẹ́yìn olóyè Sunday Igboho ìgbà wo lẹ rí wọn kẹ́yìn. à ń ríra dáadáa nítorí pé nǹkan tó jọ mí lógún kò ń ṣe pé lásìkò tí gbogbo kó tó di ìgbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ níhun tí mò ń bábọ̀ o tàjọ ń bábọ̀ o nǹkan tó jọ mí lógún kọ́ ni pé. ẹ sọ̀rọ̀ kan fún mi lẹ́yìn ẹni kódà nígbà tí wàhálà yẹn ṣẹlẹ̀ wọ́n rẹ̀yìn àtìyàwó wọn lọ fún bí nǹkan ó ṣe yanjú tí sọ̀rọ̀ yóò fi ní consume mo rántí pé sọ̀rọ̀ yẹn fún mi. mo sọ ṣùgbọ́n ẹ má bínú gbogbo aṣọ kọ́ là ń sá lórùn ni. ọ̀dà ẹ fàárín yẹn sílẹ̀ nítorí náà gbogbo ẹ̀yin èèyàn mi èyí ni ọ̀rọ̀ tí Mr. Jábélé tó gbé wá alukurani ni mi máa arákùnrin yìí rí lẹ́yìn pé mò ń gbúrò ẹ̀ nígbà tí mi wà ní adarí àjẹ Ọ̀yọ́ state tóun náà dẹ̀ ń darí local government yẹ àríra rí physical òun lè rí mi o bẹ̀tẹ̀ mi ò rí rí physically èyí nígbà àkọ́kọ́ gbogbo ohun tó wí yìí ó ti ṣépè fúnra ẹ̀ ẹ dákun mo ń fi ọ̀rọ̀ Ọlọ́run bẹ̀ gbogbo ọmọ Yorùbá ẹ má jẹ́ ká sọra wa dọ̀tá kó lóye Sunday Igboho tó dé ẹ jẹ́ ká ṣera wa lọ́kan gbogbo wa ò lè máa ṣe tán ẹni tó. ẹ̀yin èèyàn mi èyí ni interview àkọ́kọ́ tí bàbá wa Akeugba Gold tó ṣe fún brother wa Jábélé látàrí irọ́ bàǹtàbàǹtà tí a wí kótókótó tó pamọ́ Mr. Jábélé wípé òun ló ṣe okùnfà bí wọ́n ṣe wá pa àwọn èèyàn sílé olóyè ọmọ Adéyẹmọ pé òun ló dalẹ̀ olóyè ọmọ Adéyẹmọ wàhálà yìí pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí brother wa ìlàndì hospital tó tún wá rí pé hospital yìí ò lè ṣe nǹkan kan fún ara ẹ̀ ló pe bàbá yìí pé bàbá ẹ gbà mí nígbà tó jẹ́ pé ọmọ Yorùbá ti dìde tí wọ́n ti ń béèrè location ẹ̀ pé ńbo ló wà gan ńbo ló wà náà ẹ̀yin èèyàn mi ẹ ti gbọ́ gbogbo èpè tó ṣẹ́ fún Awíkótókótó ẹja tó wá lọ sí kejì lẹ́yìn eléyìí àwọn ọmọ Yorùbá ní ẹ̀ ṣebí ọ̀dọ̀ èèyàn bíi Ọlọ́run tí Bíbélì sọ pé àwa kò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronúkúwàdà ṣebí ibẹ̀ ló sá lọ àní ọ̀rọ̀ yìí kò tí ì tó wá sẹ́ẹ̀ àti accept dájúdájú ibi tó ṣe ń sá lọ yìí òun fẹ́ kọ́ gbà ẹ́ ni irọ́ o gbọ́dọ̀ wá búra ní ìta gbangba wáyà pé kì í ṣe pé ìwọ lo dalẹ̀ bàbá wa olóyè ọmọ Adéyẹmọ gẹ́gẹ́ bí Awíkóńkó ṣe sọ wàá bọ́ síta gbangba wáyà láti wá búra èyí ló tún máa mú jẹ́ kí n tún play fídíò kejì yìí láti jẹ́ kí ẹ̀yin ọmọ kóòtù òjìire ó tún rí i lẹ́yìn yẹn
brọ́dà wa yìí ó wá wò pé ó dà mi ò mọ̀ ń pa nǹkan tó à ń sọ ìṣe èmi dẹ̀ ṣetán láti búra débi kíbi tí ẹ bá mú mi lọ. Bàbá wa Jámbélé ó tún ta mọ́ra torí pé gbogbo ìgbà tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí brọ́dà wa Jámbélé gbogbo ìgbà tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí brọ́dà wa Jámbélé kò lè àwọn ọmọ ẹ̀ ò tẹ́ni tó ń lọ sí skul mọ́ ó ti lọ withdraw àwọn ọmọ ẹ̀ ní skul àwọn èèyàn ti fẹ́ lọ àtáàkì ọmọ ẹ̀ ní skul lórí ọ̀rọ̀ ẹyọ kan tí Awíkonko sọ látàrí pé kó lè méèkì owó lórí YouTube ẹ̀ kó lè méèkì owó káwọn èèyàn lè fún lówó látàrí pé ó fẹ́ gba máìkì lọ́wọ́ ẹ̀ ó kọ̀ láti má fún ní máìkì ó wá mú yẹn lọ́wọ́ wa ni ó dáa màá ṣe é fún ẹ bí mo ṣe máa ń ṣe é òun ló fi ju bọ́ǹbù yẹn jáde. Mo ní bàbá yìí sá lọ sọ́dọ̀ agbéúgba kóòdì fún ara ẹ̀ ló pe akéúgba góòdì pé bàbá ẹ gbà mí gbogbo ọmọ Yorùbá wọ́n wà áfítà mi o wọ́n ti ń béèrè location mi àwọn ọmọ mi ò lè lọ léèwé mọ́ lórí ọ̀rọ̀ tí Awíkonko sọ. Ńgbà táwọn ọmọ Yorùbá tún rí wọ́n tún yín mú sí pé ìwọ kẹ̀ ibi tó lọ yìí àlè fojú àánú wù ẹ́ níbi tó sá lọ yìí torí pé Olódùmarè ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ àdéhùn máa wá búra níta gbangba wáyà la tó máa padà lẹ́yìn ẹ la tó máa bọ̀ pé lóòótọ́ lódodo o ṣe nǹkan t'Awíkonko pè ẹ́. Arákùnrin ní kí lẹ fẹ́ kí n fi búra á ti pèsè nǹkan ńlẹ̀ tó jẹ́ nǹkan ìbílẹ̀ tó ní agbára tó yẹ pé tó o bá fi ṣépè o ò ní rúlà tó bá jẹ́ pé ìwọ ni. So ẹ̀yin èèyàn mi jẹ́ ká wò ó bàbá brọ́dà wa Jámbélé wa ní ọ̀dà ńgbà tó ti rí bí ọmọ Yorùbá lòun òun ò dẹ̀ mọ̀ nípa kínní ó yá ìtẹ́ bá ti ní kò ń ṣe òun á ṣe é. Ẹ tún wo èpè mìíràn tí wọ́n tún gbé padà tí wọ́n gbé sí orí Awíkonko ẹ tún já gbọ́. Ẹ ti rí pé wọ́n fi nǹkan kan lẹ́nu. Ilẹ̀ kan gbọ́ o ọ̀gẹ̀rẹ̀ àwọn kan yẹrí. Ògún kan bọ́ lákàáyé. Ṣé ẹ ti rí nǹkan tó tò lẹ̀ nǹkan tí Yorùbá nígbàgbọ́ nú ẹ̀rẹ́ o ní Yorùbá ò gidi ní o láwọn ọmọ Yorùbá ò gidi àwọn kan tó nígbàgbọ́ nú ẹ̀rẹ́ bá a dẹ̀ ṣe gbọ́ gbogbo àwọn kan tó wà ń bí ò lẹ́rọ̀ gẹ́gẹ́ bá a ṣe gbọ́ngbà yẹn pé àwọn kan tó tò lẹ̀ ò lẹ́rọ̀ wọn ò ní ẹ̀rọ bá a ṣe gbọ́ngbà yẹn láwọn tó lọ wọn ni wọ́n tó lẹ̀ pé kò lẹ́rọ̀. Ìfá ọgbọ́n olóko aṣọ ẹ̀láyọ̀. Ṣẹ̀gbó ọgbọ́n apá alákò. Òrìṣà tí bo ológun lẹ́rù. Ọya kò gbọ́ o rírì. Eégún kò gbọ́ àbàlá òkè. Orò kò gbọ́ ọmọ àgbà àlùgbè. Ọ̀sán yìí kò gbọ́ Agídàmọ̀gún ṣẹlẹ́jọbí ẹ̀bùra tí gun lẹ́lẹ́sìn. Àwọn kan di pàpà wọ́n dẹrù tí èyí tèmi rù mí. Ẹ̀yin gbogbo ẹ̀yin nǹkan tó kójọ sílẹ̀ yìí ẹ̀yin nìkan láwo àtàwọn tó kúrọ́ mọ́ mi àtèmi ọ̀gbẹ̀rì ni wá. Abẹ́ kẹ́ fojú àṣebi hàn lára àwọn méjèèjì. Wọ́n sọ ọ́ lákọ̀ọ́kọ́ wọ́n ní amúrọ̀bà ní mí tí n bá bá wọn ṣe rí nírọ̀tọ̀ pamọ́ mi yìí tí wọ́n ní mo láwọn tí mo kójọ táàfin dà lóru yìí kó tó tójọ́ méje lónìí ògùn kò mú mi. Tí ò bá rí bẹ́ẹ̀ ògùn kò bẹ̀rẹ̀ sí mú wọn kò bẹ̀rẹ̀ sí. Wọ́n ní kidnapper ni mí Awíkonko ní kidnapper ni mí. Ẹ̀yin èèyàn mi ṣe ń gbọ́ orúkọ Awíkonko Awíkótókòtó ṣe ń gbọ́ Awíkonko àwa mọ̀ pé èpè ló ń jà ẹsẹ̀ wà á jòkó wa máa sọ̀rọ̀ Yorùbá nation lẹ́nu ìwọ wo ẹnu ẹ̀ ń dà ṣẹ́nu ẹ̀ pẹ́tẹpẹ́tẹ yìí tó fi ń ba tàwọn ọmọ Yorùbá jẹ́ èpè ló ń jà ẹ̀ ó ní mo ṣe sọ pé
tí n bá tó bá ń sọ̀rọ̀ tí n bá kọ̀ wù ẹ́ á náà ń sọ̀rọ̀ sí Yorùbá Nation máa kọ̀ wù máa kọ̀ fọwọ́ lẹ́rán pé ẹni tí ò bá mọ̀ ẹ́ tí ò bá mọ̀ nǹkan tó ń ṣe ẹ́ ló lè máa gbé ọ̀rọ̀ ẹbí ẹni gbàgbọ́ ọtí àbí tó lè sọ̀rọ̀ tó lè sọ pé ọ̀rọ̀ láwíkókó sọ yìí o ọ̀rọ̀ wà ń bẹ o àwọn tó kàn ń jó dátà wọn níná àwọn tó kàn ń sun wifi wọn tí wọ́n kàn ń wù ẹ́ dànù ṣá ìwọ tó yẹ pé tó bá ní start ò ní finishing tó yẹ pé finishing yẹn gan ìbẹ̀rùbojo àdáná tó máa fi lé ẹ kiri ìwọ àwọn àjòkó àṣẹ pé òun sọ̀rọ̀ Yorùbá Nation ó ní passport Yorùbá Nation ó ní ọ́fíìsì wọn dà ìwọ lẹ́nu ẹ ajálá jẹun rẹ ajálá jẹun rẹ ẹ̀rùn rẹ pẹ́tẹpẹ́tẹ ṣé ti rí ẹ̀ríbi tó wọ́ brọ́dà wa Jámbélé ẹ̀ríbi tó wọ́dé ẹ̀ríbi tó wọ́ brọ́dà wa Jámbélé ẹ̀ríbi tó wọ́dé ṣẹ́yìn náà ti ń gbẹ́ èpè látàárọ̀ ẹ̀ tí gbọ́n kankan ẹ jẹ́ ká wo fídíò yìí. tí ò bá rí bẹ́ẹ̀ Ògún kò bẹ̀rẹ̀ sí mú wọn kò bẹ̀rẹ̀ sí wọ́n ní kidnapper ní mí Awíkonko ní kidnapper ní mí Awíkonko ní kidnapper ní mí àwọn tí wọ́n ń jiyàn gbé gbowó tó bá rí bẹ́ẹ̀ lóòótọ́ kó tó tó jọ́ méje lónìí Ògún kò fẹ́ yẹn mi yí lẹ́lẹ́ tí ò bá rí bẹ́ẹ̀ Ògún lákà ayé ọ̀ṣìmọ́lẹ̀ wàá fẹ̀jẹ̀ Awíkonko yí lẹ́lẹ́ àti àwọn tí wọ́n jọ di bàbá àtàwọn tí wọ́n jọ lọ sọ̀rọ̀ kó wà fún kẹ́kẹ́. àwọn tí wọ́n jọ di bàbá ọ̀rọ̀ àwọn kan dìde lórí ọ̀rọ̀ òṣèlú wọ́n ní ìlú ṣe lè di pé èmi ní ìtúnṣe alága àwọn náà fẹ́ ṣe àwọn kan kóra wọn jọ wọ́n ní àwọn fẹ́ máa forúkọ ọlẹ̀ ìgbowó lásán fún ọ pé ẹ má fi orúkọ ọlẹ̀ ìgbowó nínú àkáǹtì mi ẹ máa lo àkáǹtì tí ìlú ń lò tẹ́lẹ̀ èèyàn la fi ṣẹ̀ wọ́n akọ̀wé àgbẹ̀ adé àgbo Táíwò ó ní àtìgbà tí gbòòwò ti wá báyìí gbogbo ṣájà ń bè tó ń ṣe kó wọn sọ pé ẹnìkan ṣá ẹnìkan àgbẹ̀jẹ ẹnìkan jẹ kó kíní kan ṣe ìyẹn ò sí mọ́ ó jẹ́ ìkara fóun tiẹ̀ wọ́n wá lọ́ọ́ di papọ̀ àti dìran ọmọ Ọládòkun wọ́n lọ́ọ́ di ẹrù tí èyí ṣe mi rù mí kò sẹ́ni tó gbà ń bí o kì í kú bí ajá tí kú tòun tó gbóró kí n kú bí àgbo tí kú tòun ti rọrùn lọ́rùn ìpakúpa báyìí ni ọkọ̀ máa pa ọkọ̀ lójú ọ̀nà tí ò bá rí bẹ́ẹ̀ láti òní lọ gbogbo àwọn tó dúró tó ní àwọn bàbá ló kọjá yìí kó kú bí ajá tí kú kí wọ́n kú bí àgbo tí kú tòun ti rọrùn lọ́rùn ìpakúpa báyìí lọkọ̀ pọ̀kọ̀ lójú ọ̀nà gbogbo eléyìí tó kù lọ́kàn wọn tó fẹ́ máa lọ wípé mi ti bá ti búra àwọn máa lọ bẹ èṣù lọ́wọ́ ẹ̀tì mi tó bá láwọn bẹ èṣù lọ́wọ́ ẹ̀tì mi bí adìẹ bá gẹrí àbá yóò pa ọ̀dà bí eégún bá tẹ̀lé bàṣọ yóò pa ọ̀dà bí akèrègbè bá tẹ̀lé inú omi òlòlò ọgbọ̀n fún ẹ̀ asẹ́ mọ́mi ó pọ̀ ìgèrè mọ́mi ó jò ó èsúrúgbó èkú lọ́dẹ̀. ẹ̀yin èèyàn mi ẹ̀yin ọmọ kóòtù òjíire ẹ jẹ́ ń dá dúró báyìí lórí Awíkonko dóònà gbogbo àsìkò tí brọ́dà wa yìí fi gbé ṣépè òun náà rí lára ṣùgbọ́n ó sàtọ̀ àwọn àgbà kan lọ àwọn àgbà kan táwọn náà wò pé a ò fẹ́ kú rẹ bí kò ṣe pé kó o yè ṣùgbọ́n ìwọ náà má ṣe bẹ́ẹ̀ mọ́ o má ṣe bẹ́ẹ̀ mọ́ o má ṣe bẹ́ẹ̀ mọ́ o olóya lọ́tọ̀rọ̀ dáríjì ní kíákíá báyìí àwọn nǹkan tó lè ṣe lélẹ́yìí tó lè fi ru gbogbo nǹkan tó èpè tí wọ́n ṣẹ̀ yìí àwọn nǹkan tó lè ṣe rèé tó lè fi tètè rúlà lọ apologize sínsìn kó pa ohun ẹ̀ dà kó pawó dà kó táwo ṣe irọ́ tó pa jẹ́ kó mọ̀ pé irọ́ ló pa mọ́ jẹ́ kó mọ̀ jẹ́ kí gbogbo àgbáyé ó mọ̀ pé irọ́ ló pa mọ́ Jámbélé ẹ̀yin èèyàn mi ráyè láti máa sọ pé mò ń gbé fídíò yẹn náà tún wà tá a tún play ẹ ti rí ṣé rí gbogbo àwọn àfihàn tí mò ń ṣe yìí mò ń ṣe torí àwọn èèyàn wa
tí wọ́n ṣẹ̀ darapọ̀ mọ́ Yorùbá Nation tí wọ́n rí fídíò tó ṣe nípa bó ṣe búlì wa búlì passport wa ṣoríṣiríṣi nǹkan táwọn yẹn wá ń padà ń pè mí pé bàbá àròlé ẹ gbọ́ program Awíkòkò yìí ni àwọn ni mo torí ẹ̀ ṣe fídíò yìí sódà tó bá di ọ̀la táwọn bá wá rí tó bá tún rí tó tún ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn á ti lè yé wọn pé ọ̀nà àti jẹ́ ní program wo ni mo tún máa jù ú lẹ̀ táwọn èèyàn tún máa sáré sí mi tí wọ́n tún sáré máa wò mí n tó ń ṣe Awíkòkò nìyẹn bẹ́ẹ̀ dẹ̀ rèé ohun tí ọba mi Èdùmàrè jogún fún kò lè lò tán títí tá fi dàgbà dògbò nílé ayé tá fi lọ ní tí Olódùmarè gbélé lọ́wọ́ ní àwọn ètò tí Ọlọ́run ọba tó ṣe fún arákùnrin yìí Awíkòkò ó mà ní ẹ̀bùn o ẹ̀bùn tó Olódùmarè fún Awíkòkò ò lè lò ó tún máa fi léwọ́ ó máa fi sílẹ̀ fọmọ ni pé ọmọ mi jọ̀ọ́ má jẹ́ kíní yìí ó parun tó bá mi gbé